Yorùbá tí mo sọ tẹ́lẹ̀ ẹlẹ́gàn ni wá. This is the time to rally round Olóyè Sunday Igboho. Mo sọ tẹ́lẹ̀, get other people to ta oda kí ló ní Gani Adams wọnú àwọn kan pé ẹ release ọmọ. Equip ẹ fún wa láṣẹ ló sọ. You are the Ààrẹ Ọ̀nà Kakanfò now. In many cases, àwa gan fúnra ara wa ìṣòro la jẹ́ fún wa. Ayé lọ́balọ́ba ẹ gbàgbé èmi lọ lórí èmi mo ju ẹ kì í sọ bá Yorùbá kì í sọ lórí Yorùbá kì í ṣe ìrun Yorùbá ṣé bàbá ńlá bàbá àwọn ọba tó wà mẹ́sàn-án ló tẹ̀lé tí wọ́n jọba tó sí. Adé ṣé grandfather ló tẹ̀lé great grandfather ni gbàgbọ́n náà tẹ̀lé fẹ̀. Can any historian give the actual day tí wọ́n tẹ̀lé fẹ̀? I wan guess. Can any historian say this is the actual day tí wọ́n tẹ̀lé Ọ̀yọ́ àbí Ìbàdàn? Àwọn bàbá tèmi tí wọ́n ti sọ ìtàn Ìbàdàn, wọ́n ti sọ ìtàn Ọ̀yọ́, wọ́n ti sọ ìtàn Ifẹ̀ kó tó di pé wá wà láyé. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀gùn lè lọ́kọ́ nìyẹn. Èmi jọ èmi ò jọ ẹ gbàgbé ẹnu ọba Yorùbá sí o. Ògbómọ̀ṣọ́ ni wọ́n dé, bó ni wọ́n ti dé, Èkìtì ni wọ́n dé, Oǹdó ni wọ́n dé, ti yín bá yín. Ṣé pẹ̀lú ọlọ́kadà tó jẹ́ 80% of non-Nigeria àti kólẹ̀kólẹ̀ Yorùbá tí mo sọ tẹ́lẹ̀ ẹlẹ́gàn ni wá. This is the time to rally round Olóyè Sunday Igboho. Mo sọ tẹ́lẹ̀, get other people to ta oda kí ló ní Gani Adams wọnú àwọn kan pé ẹ release ọmọ. Equip ẹ fún wa láṣẹ ló sọ. You are the Ààrẹ Ọ̀nà Kakanfò now. Ọ̀rẹ́ sórí àwa Yorùbá we seem to be the most stupid human being tó wà lórí èpè. Àwa la kára wa sí jù. Àwa la fẹ́ ìlọsíwájú fúnra wa. Àwa la fẹ́ kudos pé ẹ jẹ́ ká pín ẹni lé pé ó achieve kankan. Gbogbo tó bá ṣe wọ́n fi ẹnu tó tẹ́mbẹ̀lú ẹ̀. Nígbà tó fẹ́ jọ this is time is a disgrace to all the people tó bá ń halẹ̀ pé aláwo ológun ló nílẹ̀ Yorùbá. Disgrace ni fún ẹ̀yin pastor tẹ́lẹ̀ lágbára láti sókè dílọ̀ pẹ́ ṣe miracle. Àbùkù ńlá ni fẹ́yìn ìmáàmù àfa ńláńlá tẹ́lẹ̀ alẹ́ lè sókè dílẹ̀ dábì pé fáwọn àna gbogbo yín náà kò sí tẹ́lẹ̀ ṣe náà tó bẹ́ pé lóòótọ́ lágbára ẹ̀ wà Ọ̀yọ́ ni wọ́n ní Ṣàngó wà ibẹ̀ ni agbára ẹ̀ pọ̀ sí àbí. Bẹ́ẹ̀ni bí wọ́n ṣe wí. Ó bẹ ní àwọn lẹ́bù míì náà kí ló dé tí wọn ò lè sọ kára pa gbogbo àwọn bá dìtẹ̀ ẹnugbó. Pátápátá káwọn ọmọ máa ti rìn káàkiri kẹ́lọ̀ kó. Màá sọ ọ̀nà kan tí ìjọba lè fi gbé tí wọ́n lè fi ṣẹ́gun bá dìtẹ̀ wọn fẹ́ sí. Tí federal government bá fẹ́ ẹni bá dìtẹ̀ lé ní wọ́n ẹ̀ ń diẹ they will just step on so many toes. You just take drastic action. One, identify àwọn sponsor about it yìí. Kì í ṣe dọ́kẹ́ publish orúkọ wọn. Send their name to DSS, send it to Central Bank, send it to EFCC. Ẹ jẹ́ kan freeze gbogbo àkáǹtì wọn. Kọ́mọ́ ní tẹ́ kọ́bọ́ access sí àkáǹtì wọn. Ẹ dákun tó wà ní olórí ìlú baálẹ̀ lọ́balọ́ba ti Òkè Ògùn yẹn. Kí wọ́n kó gbọ́ àwọn tó gbójú tí wọ́n dára wọn lójú wọn kan wá kó wọn jọ kán fi pàdé sí bóyá ibì kan tó jẹ́ ìlú kan tó sí mbẹ̀ kán mọ́ fídíò kán mọ́ fídíò kan rẹ̀ máa ná sí péjọ báyìí ní ká pàdé ó ti yé yín wọ́n sì ní pòǹkẹ́lẹ́ wọ́n dẹ̀ rán yẹn sí sẹ́ni gbogbo ìlú fẹ́ bẹ́ẹ̀ sì pàdé kó bá gbogbo àwọn ẹ̀sìn pàdé kárí pé afẹ́kọ̀ọ́ líìdì àwọn yìí afẹ́fọ́gbó Òkè Ògùn mọ́. Governor has no power to restrict them. The local government chairman must be informed. He must be informed. Kí ló dé gbàtẹ́ ní pé wọ́n ṣe chief security officer báwo ló ṣe organize neighborhood? Ta ló query local government chairman ní pé ó ṣe neighborhood? Àbákan ló wà ní charge tó ń control àwọn ọdẹ àdúgbò. So kan wọnú gbó yẹn that was what they are doing. At least some local government in the north ni wọ́n ti free by. Negotiation ò gba ti bandit. Torí bí wọ́n gba negotiation àwọn olórí ibú alágbára tó wà lẹ́yìn wọn kò ní jẹ́ kí negotiation work. Ẹ wọ́n ti Katsina town 50 elders lọ́nà ó ṣe meeting pẹ̀lú wọn. Wọ́n padà palẹ̀ wọn mọ́. Wọ́n palẹ̀ 39 mọ́. Wọ́n ní kí lẹ́mú tó kù mọ́ lọ́lé kan lọ ṣàlàyé fún pé àwọn tó kù tí wọ́n ga lò. So wọ́n ní tá a bá rè lọ sájò abádé akúlé báyìí là kára lé ẹ̀pẹ̀lẹ́ báyìí là kérò ọ̀nà. Ẹ tí gbọ́ nǹkan kan o torí wípé ìfáàrà lásán lẹsẹ̀ gbọ́. Òwe àwọn àgbà sì ní kàkà kí kìnìún ṣàkápò fẹ́kùn kálukú ọ̀dàgbò ẹ̀sìn méje ni kàkà kí n dọ̀bálẹ̀ fún Gàmbàrí olúkúlùkù yóò rìnrìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èmi ò sì ní pé kéèyàn má kọsẹ́ ní
bẹ́ẹ̀ bá ti fi kànra ìyá mi eléyìí ló dífá fún àwọn bàbá wa àwọn kábíyèsí àwọn ládéládé lórí kíni wọ́n ti fẹ́nu kókò sọ́ọ́dún wọ́n ti pinnu kí ni wọ́n fẹ́ gangan pàápàá jùlọ lásìkò yìí nígbà tí ètò ààbò tọmẹhẹ nílẹ̀ Yorùbá tá a sì rẹ́ni tó lè gbà wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń jáde pé èmi lè ṣe léyìí èmi lè ṣe báyìí èmi lè ṣe báyìí ta ni wọ́n wá yàn ta ni fámú ta la Ọ̀rúnmìlà mú ta ni Jésù yàn láàyò ta lòjíṣẹ́ ńlá Muhammadu náà sáyẹ̀nsì ẹ farabalẹ̀ ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ farabalẹ̀ ẹ gbọ́ torí pé ó dàbí wípé àwọn kan ti fẹ́ máa gbẹ̀yìn bọ́bọ́ jẹ́nu àwọn ọ̀ràn wa tọ́jú àwọn bàbá wa gbogbo wọn lẹ́gbọ̀ọ́ ẹ ti mọ bàbá tí mo gbé wá ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ọba Adéyẹmí àwọn ló wà lórí ètò lónìí ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ gangan báwo ló ṣe ṣẹlẹ̀ níbo gan là ń lọ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá kí ni ìfẹnukonu ìpàdé àwọn lọ́balọ́ba ń bò gan lọ́jà sí àwọn gómìnà ńkọ́ òkè àwọn agbègbè kan ń bẹ nílẹ̀ Yorùbá bíi ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lókè Ògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló ń ṣẹlẹ̀ láàrin Ìbà Gàníyù Adams àti Sunday Igboho ìdí tí wọn ò fi lè agree láéláé yẹn ni pé tí wọn ò fi lè jọ̀rẹ́ ta lọ̀tá tó ń bẹ láàrin wọn ẹ wo bí àwọn ajínigbé gan tí wọ́n jí pé tí wọ́n jíyàn gbé nílẹ̀ Yorùbá ta ló wà ń di ọ̀rọ̀ àṣírí tú kò sí ẹ wò ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọba àṣà àti èdè òun lẹ ó wà ní ẹ̀gbẹ́ wọn ẹ ní àǹfààní àti pè wọ́n ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ bí wọ́n tó bá rò yín lójú bó bá wá jẹ́ ìpolówó ọjà tàbí ìkéde tàbí ẹ fẹ́ ṣe live stream ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe àbí ká ẹ fẹ́ ẹ̀yin náà ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá gbogbo àgbáyé sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí mo kọ Pavilion TV sí ẹ náà ní kẹ́ ẹ pè àmọ́ tó bá jẹ́ ti bàbá tí wọn náà ń bẹ lọ́dọ̀ wọn ẹ má jẹ́ ń gbà yín lásìkò mọ́ ẹ jẹ́ lọ tààrà sọ́dọ̀ ọba àṣà àti èdè kí wọ́n tú pẹ́ẹ́pẹ́ káwọnú ètò kí wọ́n tú sílẹ̀ ọ̀yá òun lè má sùn síwájú o rí i pé o wò ó dópin kó o lè bá a mọ nǹkan tó kàn ìgbésẹ̀ tí wọn náà máa gbé òun rèé ẹ̀ ń sùn bẹ̀. bàbá ẹ kú déédéé àsìkò yìí. atọ́kùn mo kí yín o mo kí yín ó kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi nílé àtẹ̀sí ń wò mí níbikíbi tẹ́ bá ti ń wò mí ní gbogbo àgbáyé etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ a ò ní rí wàhálà a ò ní rí dààmú o ajínigbé abatẹnijẹ́ ajínipa kò ní wọlé wa His Special Majesty ààrẹ ọba ambassador Dr. Adéyẹmí olèmí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. gẹ́gẹ́ bí ọba àṣà bàbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí láìpẹ́ yìí bàbá nìkan bíi ọjọ́ méjì mẹ́ta lòkèké ṣàdédé kàn lórí pétò ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ ní òkè Ògùn ó ti ń ṣẹlẹ̀ ọjọ́ pẹ́ tẹ́yìn náà sì ti sọ nípa ẹ̀ nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ tá a ti ṣe lórí ìgbésẹ̀ tó yẹ kí ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àwùjọ àwọn lọ́balọ́ba kí wọ́n gbé láì dáadáa ìjọba eléyìí tó tún wá ṣẹlẹ̀ yìí wá mú kó lè díẹ̀ nílùú ògbóǹtagìrì ajá fún ìran Yorùbá ni Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló ti ṣẹlẹ̀ tó sì jẹ́ pé lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí bàbá yìí lọ síbẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ tó sì jẹ́ ojúlówó wọ́n rí i pé nílùú ẹ̀ gangan àwọn Fúlàní tó wà ń bẹ̀ àwọn làwọn ń jiyàn gbé wọ́n tẹ̀ tí wọn ò tí ì di bandit original ṣùgbọ́n wọ́n jiyàn gbé tí wọ́n sì dá irú ẹni yìí padà. Bàbá gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé amòye tẹ́ ẹ sì jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ìran Yorùbá tó tún jẹ́ ọba láàrin ìran Yorùbá tẹ́ ẹ ti mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bàbá irú ìgbésẹ̀ tó lóye Sunday Adéyẹmọ gbé yìí kò dúró de pé ìjọba ń bọ̀ tó fi gbé ǹjẹ́ pèsè ìtì ẹ̀tọ́nà àti wípé ẹ̀yin gẹ́gẹ́ bí aṣíwájú àgbàlagbà ṣé ẹ̀yin ti ẹ̀ fọwọ́ sínú nǹkan báyìí. Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n ní mi ò fẹ́ kú kò ní joyè ilé bàbá rẹ̀ ọmọ ojo kan kì í sì lórúkọ rẹ̀ ọmọ akin lórúkọ rẹ̀ mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí tí mo bá ní bí ìdajì agbára tí Sunday Igboho lò ní tàbí tí mo nírú ẹ̀ mi ò rò pé ajínigbé máa wà ní gbogbo ilẹ̀ Kwara mọ́ ilẹ̀ Yorùbá mọ́
nítorí tí n bá ti rí nǹkan mo lè fi defend ara mi kò cost mi ní anything láti gather àwọn èèyàn jọ bí 50 100 volunteers everybody kó dá yìí tí a lè fi rọra lọ́kẹ́mi náà kó gbogbo tọwọ́ tèmi ṣe bí wọ́n ń ṣe ni ṣe bá ń jó oògùn ni ṣe bá fi ń wẹ̀ ni a fi ń sáré oríṣiríṣi láṣẹ kì í ṣe kò sóògùn kan lẹ̀ Yorùbá tí wọ́n sọ pé àtọ̀run ni kìnìún yóò ti sọ kalẹ̀ wa. àyídà kí wọ́n dì mọ́ra àbí kí wọ́n sin àbí kí wọ́n mú àbí kí wọ́n gbé kọ́rùn àṣẹ tí ó pọ̀ fún gbogbo wa òfin ó dẹ̀ wà ń bẹ̀ tá a gbọ́dọ̀ ṣe torí kò sí agbára lẹ̀ Yorùbá kan tí ò ní òfin nígbà tá a wà lọ́mọdé àti tó báyìí wọ́n ṣe ke bàbá kan mo ṣoore fún tó fún mi lọ́sẹ̀ kó ní máa wẹ̀ ní gbogbo ọjọ́ àlàmísì mo ṣe mọ́níjà òtẹ́ kan gbà yẹn nílọrin tí a bá nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní lu ọṣẹ every Thursday láti ọjọ́ alẹ́ Thursday títí di bí alẹ́ Wednesday tí mo bá ó ní gbogbo owó tá a bá máa dà owó tí a bá ń pa tí wọ́n kó wá fún mi pé wọ́n máa hand over fún mọ́níjà ó ní máa kó sínú dra lọ́fíìsì mi tó bẹ lálẹ́ ń bá ṣe àkáǹtì tán nígbà yẹn nígbà tó wọ́n ṣubú lò owó mi sì máa lé ní 500 1000 200 800 tí ó máa lé lórí ẹ̀ tí máa ṣàkàṣàkà tí ìdàrẹ́tọ̀ dẹ̀ dé yóò ṣàkáǹtì ọdítọ̀ adé àṣàkàtàkàtà tí a ṣe owó yìí kò ní wàhálà ṣùgbọ́n fún mi ló fi kan kí n má ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin o ní kí lórúkọ ẹ̀ lẹ́yìn alẹ́ ìjọ tẹ bá lò kí n tó lò bóyá mo sáré lọ sí pápá lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ torí aago 2 lóru ni màá lò kí wá jí kí wá fi ọwọ́ yẹn bu ọṣẹ. ọyẹ. in fact ìjọ tí mo ṣe òní mo fi nígbà gbọ́ pé irú ilé tí mo sọ yàtọ̀ sí sẹ́ni mo sọ example ni o torí gbogbo tá a bá fi ń ṣe ìṣọ́ra tá a bá fi ṣe bí kì í lọ. bẹ́ẹ̀ni. tí o bá yẹ pé bí lèèyàn fi ń ṣe bọ́ fún ẹ láfẹ́rí tó lọ fi jalè kò ní bàjẹ́ tó léèwọ̀ ẹ̀ èmi ọmọ kan tí mo ti ń lé tẹ àṣeyọ́ máa ń gbà yẹn tó bá yọjú lólóhùn travel lè kó ní ọ̀la o ó bá lè ti lè kó lọ́dún òbí àwọn àgbà tí ó padà mọ́ ọlọ́run ẹran ó lọ àkẹ́ mo bá gbé Nàìjíríà lù mo dẹ̀ mọ́ tí Nàìjíríà bá kọ lòbé mo bá jí láàárọ̀ ọjọ́ kejì ẹ lọ sáré bọ́ṣẹ́ ní òun alẹ́ lágo 12 kọjá tí mo rántí mo bá sáré bu ọṣẹ mo wẹ̀ kódà owó mi ń dín ní mi owó mi ò ní nígbà mo lọ wọ ọṣẹ wò bí ìgbẹ́ ẹyẹlé tó ti di kókó kò síbẹ̀ mo fẹ́ fi jẹ́rìí sí pé agbára ń bẹ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n sẹ́ni tí olóyè Sunday Igboho ṣe eléyìí kò gbàṣẹ lọ́dọ̀ anybody kó tó lọ ìlú ẹ̀ ni mo ti rí nínú kí lórúkọ ẹ̀ lórí ayélujára nílẹ̀ Haúsá àwọn ìlú kan ti ń gbára wọn ní Kogi àwọn kan ti ń gbára wọn torí mo rí bíi mẹ́ta mẹ́rin tẹ́ pé ajínigbé dé tí gbogbo olùbọ́ síta pẹ̀lú dáńgọ́ wọn pẹ̀lú akẹ́ pẹ̀lú àdá pẹ̀lú gbogbo ẹ̀ nígbà tí ajínigbé tó ń bọ̀ jẹ́ bíi 50 or 20 tí aráàlú bíi 200 300 tó jáde àtọ́bìnrin àtọkùnrin ti gbà pé ó ti parí náà nìyẹn ẹ má jà tara wa pa ń pariwo ìjọba lójoojúmọ́ ẹ má jà tara wa ó tí olóyè Sunday Igboho ṣe yìí kò wá yẹ kó dá sí. I am disappointed in the local government chairman. Mo wà disappointed nínú ẹ̀ gan o mo fi sọ nínú àwọn interview pé àwọn tó yẹ kẹ́ ẹ mú tí ìjọba bá fẹ́ ẹ̀dọ̀ òṣèlú bandit ìjọba rẹ̀ dàtí ẹ̀dẹ̀ ni o tán bá rẹ̀ dàtí ẹ̀dẹ̀ mú lọ bẹ̀ yẹ kí ti Sunday Igboho tán àwọn olóṣèlú ọba àlàyé àwọn olówó jàǹjàǹkì àwọn gan nìṣòro wa máa lọ bẹ̀ bẹ̀ tí Sunday Igboho yẹn tí ó yẹ kí baálé àbí ọba tó wà ní Ìgbòho àbí lérí àbẹ̀ yẹn kí wọ́n fún support láti jẹ́ kí àwọn fìjìláńtì ìlú yẹn kí wọ́n ó dìde Sunday ò ní láti lọ bá ọba Ìgbòho ní láti lọ bá ọba àbí gómìnà kan mọ́ tí gbogbo àwọn ọba Òkè Ògùn gbogbo agbègbè yẹn this is Jàforí ẹ̀ la wà á sí o má Jàforí anybody mọ́ o Jàforí ẹ̀ ni ẹ ti pàpẹ́ lọ́mọ kan tó lágbára ẹ lu agogo ẹ ránṣẹ́ sílé gbogbo alágbára tó dára ẹ̀ lójú nílùú yín ẹ wo tí ọba Òbèdè ṣe náà ó pe gbogbo àwọn oníṣègùn ìbílẹ̀ àwọn àǹfà àwọn aláwo àti gbogbo alágbára ní gbogbo Benin àtàgbègbè rẹ̀ ó ṣe mítì pẹ̀lú wọn láàfin ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ lágbára ó yá ó fẹ́ bandit mọ́ bí. òun ọ̀fẹ́ gbọ́n tó jọ. òun fẹ́ gbọ́n tó jọ mọ́. gómìnà Edo State tó bá ti mú bandit tó confirm ẹ̀ àbí 419 àwọn gbájú ẹ̀ tó ṣe kiri kan immediately tó bú arrest ẹ̀ tó confirm ẹ̀ tí lọ́ọ̀ confirm ẹ̀ pé lóòótọ́ ó ìfọ́ tí ẹ̀rí rẹ̀ dájú yóò gbé búdòsà lọ́lé ẹ̀ lọ́wọ́ lé ẹ̀ ọjọ́ tí mo sọ̀rọ̀ yẹn tí wọ́n béèrè lọ́dọ̀ ẹnìkan nínú ọkọ̀ mìíràn bẹ̀ pé why you destroy the house kí ló dé confiscate ilé ẹ̀ fún ìjọba ọjọ́ ẹ̀ mo tún wá kọ́ ọgbọ́n kún ọgbọ́n
àwa Nàìjíríà kì í ṣe researcher kì í ṣe wádìí ká tó blame èèyàn ó ní tí ó bá fi lẹ́yìn ẹlẹ̀ tó sọ dìjọba ẹbí ẹni yẹn lè dìde lọ́la ẹni yẹn náà ẹ̀wọ̀n ni wọ́n sọ sí bóyá wọn ò pa gọ́ọ̀mẹ̀ntì ló nílẹ̀ bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì kan ló nílé ó ní sọ tán bá decide láti convert ilé ẹ̀ sí bóyá residential house bóyá báràkì bóyá school bóyá hostel tó sàní kí òṣìṣẹ́ ìjọba máa lò ọjọ́ wọn bá fúnni rẹ̀ yóò lọ kóòtù tó ló ní dọ́kúmẹ̀ntì ilé lọ́wọ́ ó ló nílé so ìjọba ló nílẹ̀ wọ́n ti destroy ilé tó lè claim ilé tó lè claim wọ́n ti destroy so the only thing tó ní tó lè fi gapá ni wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ kò lè claim lẹ̀ torí ìjọba ló nílẹ̀ sí ọ̀fọ̀ ni wọ́n fún ìjọba dẹ̀ rí fóòkì sí ọ̀fọ̀ yẹn ti Sunday Igboho tó fi máa ní báánú ni pé amúkidnapper ń bàdàn gómìnà bàdàn náà Ọ̀yọ́ state náà ní tiẹ̀ lọ́wọ́ o a sì bọ́ sórí tiẹ̀ tó bá yá toró náà ní tiẹ̀ torí òṣèlú tó fẹ́ ṣe é sìn kò ẹ́ kó náà ti tara àlù mọ́ because he has been disappointed or he disappointed himself in active politics ó ti sọ̀rọ̀ ẹ̀ di ọ̀tá àlù. bẹ́ẹ̀ni. adájọ́ onílárí àárọ̀ lànà mo support move tó mú fún ẹ nígbà tó máa kidnapper yẹn tó lọ wọlé yẹn. ṣe get me. bẹ́ẹ̀ni. wọn gómìnà Edo state ilé tó wọ́n ti ju 50 lọ kò sí ẹ tó takò lẹ́dọ̀ state gbogbo àwọn ẹ̀dọ́ ń jubilate ti kidnapping gbogbo ẹ ti ó ti lọ lẹ̀ ṣé bí sẹ́ wọn ni lẹ́dọ̀ ìṣe lẹ́sẹ̀ ń gbọ́ ni àwọ̀ sàtí gbẹ̀bẹ̀ nígbà mo wà lẹ́tì èrò ẹ̀pẹ́ mo wà ní gbẹ̀bẹ̀ ńgbà yẹn mo ní guest house níbẹ̀ torí bẹ́ẹ̀ nílùú ìyàwó mi atọ́kùn bàbá ẹni tó súnmọ́ mi tí mo mọ̀ tó jẹ́ bí ìyàwó mi ó wà nù kí ó bá wọn darọ̀ pọ̀ mọ́ kidnapping nígbà yẹn bẹ́ẹ̀ ni 1998 àbí 1998 kọ́ Abacha kú ni. ọjọ́ ti pẹ́. bẹ́ẹ̀ ni mo sọ pé tí ìṣe ti pẹ́ ìṣe lárí tá a pariwo social media gan ló yẹ ká rí dáadáa wọ́n ti ń kidnap èèyàn ti pẹ́ ní gbogbo wa ká bá lọ wọrí tá a bá fẹ́ wọ mọ́tò lágbórí ibi tó tilẹ̀ wọ mọ́tò tó bá wọ àwọn lásà àwọn olùgbé ó lọ nìyẹn owó wọ́n jà sí ni ẹ̀ tó bá tiẹ̀ tí wọ́n ti ritualist wọ́n jí ìyàn gbé ibi tí wọ́n gba 500,000 láyé gbà yẹn wọ́n ṣí ẹ̀ lọ́wọ́ lọ́lọ́pàá mú wọn bẹ̀ kò sí fọ́kò sí ọ̀kan gbà yẹn nígbà tí wọ́n mú wọn gbé lọ sí central prison ní Warri àbí dípò dáná gbé wọn lọ bíbí ìbí Warri àwọn fámìlì àná gbogbo ni wọ́n dá owó jọ 1998 mo ń sọ ó ti pẹ́ ìṣèfọ̀gọ́ndì ṣùgbọ́n yẹ kì í ṣe sáàbù káyé lè mọ̀ pé kì í ṣe ní kidnapping ló ṣe bẹ̀rẹ̀ but not on large scale not on larger scale like this àwọn olóṣèlú àti àwọn olórí nǹkan náà sponsor eléyìí now wọ́n dáwọ́ jọ àwọn ẹbí wọn àwọn ọ̀rẹ́ àwọn tó wà ní olórí ìlú baálẹ̀ lọ́balọ́ba ti Òkè Ògùn yẹn kí wọn kó gbọ́ àwọn tó gbójú tí wọ́n dára wọn lójú wọn kan wá kó wọn jọ kan fi pàdé sí bóyá ibì kan tó jẹ́ ìlú kan tó sí mbẹ̀ kan mọ́ fídíò kan mọ́ fídíò kan rẹ̀ máa ná sí péjọ báyìí ní ká pàdé ó ti yé yín wọ́n sì ní pòkẹ́lẹ́ wọ́n dẹ̀ rán yẹn sí sẹ́ni gbogbo ìlú fẹ́ bẹ́ẹ̀ sì pàdé kó bá gbogbo àwọn ẹ̀sìn pàdé kárí pé afẹ́ kó líìdì àwọn yìí afẹ́ fọgbó Òkè Ògùn mọ́ governor has no power to restrict them. The local government chairman must be informed. He must be informed. Kí ló dé gbàtẹ́ ní pé wọ́n ṣe chief security officer báwo ló ṣe organize neighborhood? Ta ló kó èrè local government chairman pé ó ṣe neighborhood? Àbá kan ló wà ní charge tó ń control àwọn ọdẹ àdúgbò. So kan wọnú igbó yẹn that was what they are doing. At least some local government in the north ni wọ́n ti free by. Bẹ́ẹ̀ni. Negotiation ò gba ti bandit. Torí bí wọ́n gba negotiation àwọn olórí ibú alágbára tó wà lẹ́yìn wọn kò ní jẹ́ kí negotiation work. Bẹ́ẹ̀ni. Ẹ wọ́n ti Katsina town 50 years lọ́nà ó ṣe meeting pẹ̀lú wọn. Wọ́n padà palẹ̀ wọn mọ́. Wọ́n palẹ̀ ta tí a bá ní ìjọba ṣé bíbí lọ́dọ̀ ti jọ ṣèpàdé yẹn. Ìjọba abẹ ní wọn mọ̀ ń pa ẹ̀ pé. Wọ́n mọ̀ kò sí ìwòsàn ní mọ̀ ń pa ẹ̀. We have security as the team ẹ̀ aláwọn security kìíní mẹ́ ó yẹ kí wọ́n sọ̀rọ̀ àdì gbogbo bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ta tó ní problem kan nínú àwọn security yẹn náà nínú àwọn aráàlú informant wà nù wọn. Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ ti rí iye olóyè kí lorúkọ ẹ̀ iye olórí ìlú tí wọ́n ti ń gbé báyìí. Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ rí pastor tó mú ní last week òjíṣẹ́ Ọlọ́run tó pò ló kàmínẹ́yàn tó bá wọn ṣe gbogbo ẹ̀. Ẹ wá sọ fún mi pastor yóò máa lo mọ́tò 40-something million. Bẹ́ẹ̀ni kí ni ń ta. Yóò máa kọ́lé ló máa ṣe gbogbo ẹ̀ àwa wèrè àwọn tó pọ̀ lọ́wọ́ òpin wọ́n sì tún worship wọn. wọ́n á tún sáré tẹ̀lé wọn lẹ́yìn. So Ìgbòho Òòṣà mo appreciate effort yìí ẹ ti ń gbọ́ mẹ́nìtì tí mò ń sọ lágẹ̀dẹ̀ ń fọ́lù ẹ̀
I think atọ́kùnrin máa forward ẹ̀ sí secretary àbí gbogbo wọn náà ń wò pátápátá bàbá náà fúnra wọn wà bẹ́ẹ̀. so bọ́ bá gbọ́ tí mò ń sọ yẹn lóòótọ́ tí wọ́n dẹ̀ tẹ̀lé ti pé ẹ mọ̀ mọ̀ grant nurses interview olóyè Sunday Igboho sà ẹ gbàgbé tí anybody bá ṣe Nàìjíríà tó sọ tẹ́nibọ̀dì sọ nípa yín ẹ gbàgbé àhesọ ẹ gbàgbé kankan then please don't believe in those toy camera carry bloggers reporter tó mọ̀ wáyé bàbá kílẹ̀ tó gbé kílẹ̀ kan call a press conference you have the right ẹ pé press conference ẹ lè pèsè ọ̀lùkẹ́ ẹ lè pèsè inú ilé yín you good security gbogbo TV station àgbáyé gbogbo radio station àgbáyé gbogbo internet bloggers gbogbo ni wọ́n ready láti wá because you are an important figure of security now. Don't do it for popularity or famous cities now. Irú bẹ́ẹ̀ ṣe ń lọ kan tí wọ́n fídíò yín lágbà tẹ́ ti kúrò ní Ìbàdàn títí ẹ fi wo Ògbómọ̀ṣọ́ nígbà tẹ́ lọ inspect bẹ̀ ní last week. Mo watch kò ẹ kàn fídíò yín débẹ̀. Kí ẹ fẹ́ fi ṣe. Kí ẹ fẹ́ fi ṣe ẹ ti débẹ̀. Ẹ lọ on a secret on private journey. Ẹ bọ́ Yorùbá mi. What on a secret and private journey? Ó mọ̀. Wà á ti débẹ̀ tán wà á ti ṣe gbogbo tó fẹ́ ṣe. Wọ́n mo rí kinní kan lórí ayélujára lẹ́nu yìí àwọn tí wọ́n jó they are more than 50 bandits tí wọ́n jó sílẹ̀ those stand are so intelligent mo dẹ̀ ṣe kudos wọn kì í ṣe ibi fẹ́lẹ̀ tí wọ́n ti jó àwọn yẹn òun wọ́n ti ṣe fídíò ẹgbẹ́ tí wọ́n bá ti jó yàn èédú ó wà nílẹ̀ wọ́n dẹ̀ wà ní trap ground tí yóò sí èédú tó nìkan wọ́n pa gbogbo wọn lórí ara wọn bẹ̀ wọ́n kó gbogbo wọn báyìí jó ìyẹn báyìí jó wọn wọ́n kó wọn sílẹ̀ síbẹ̀ I'm just isolated to pé ntọ́ ṣe nìyẹn bẹ́ẹ̀ nígbà tó máa fídíò wọn ní Ọlọ́run òrìṣàdó àwọn strike wọn pé tó bá pé èèyàn ló dáná sun wọn ẹ̀ẹ́rẹ́ edúlẹ̀ ẹ̀ẹ́rẹ́ àjókòó ẹ̀ẹ́rẹ́ tracy náà bẹ́ẹ̀ lẹ́yìn kò sí sáà ní edúlẹ̀ gbogbo lẹ̀ ló mọ́ fo àwọn èyí rẹ̀ kó àtàní ò mọ káfẹ́rẹ́ sẹ́nu káwàtì èmi ò support ẹ̀ mú bandit nínú igbó ẹ wá ní they are suspect kíní kan ẹ wá parade wọn kò ní dá fáwọn tó ń parade. kí ló ń ṣe inú gbó bẹ́ẹ̀. pẹ̀lú ìbọn. ẹ wo èyí tí tari ní Warri ẹ wo èyí tari ní Kogi ẹ wo èyí tari ní Kwara ẹ wo èyí tari ní Òkè Ògùn náà ní Ìgbò. bẹ́ẹ̀ni. tí ìlú tó dá sínú gbọ̀ngàn bẹ́ẹ̀ ju ìlú tó ń gbé lọ. bẹ́ẹ̀ni. and the head of the community was connected with it. wọ́n jẹ baálẹ̀ nígbò. a ní head the community ibẹ̀ tó jọba ìlú tí tá a sọ yìí ó ń gba ìsàkọ́lù gbàgbẹ́ lọ́wọ́ nígbà èyí tí wọ́n mú ní Warri àti Kogi àwọn èèyàn ló tún sponsor ẹ̀. Watch a DPO in Edo State to organize tó kó bandit wọlé fúnra rẹ̀ tó ní group of bandits tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ report fún ṣebí DPO ẹ̀ máa lọ report fún tí kí lorúkọ ẹ̀ tí ogun bá dé tí wàhálà bá dé. Màá sọ ọ̀nà kan tí ìjọba lè fi gbé tí wọ́n lè fi ṣẹ́gun bandit tó wọ́n fẹ́ ṣe. Tí federal government bá fẹ́ end bandit lé ní wọ́n end díẹ̀ they will just step on so many toes. You just take drastic action. One, identify àwọn sponsor bandit yìí. Kì í ṣe dọ́kẹ́ publish orúkọ wọn. Send their name to DSS, send it to Central Bank, send it to EFCC. Ẹ jẹ́ kan freeze gbogbo àkáǹtì wọn. Kọ́mọ̀ ní tẹ́ kọ́bọ̀ access sí àkáǹtì wọn. Ẹ dákun gbogbo àwọn tó ń gẹ̀ tí wọ́n ń tẹ̀ máa jó lọ́mọ wọ́n ìyẹn kó sí kankan ìjọba ò lè mú ẹ. Wọ́n Maurice Fẹ́dí dákun èyí tó ṣe ní the other time. Òun náà ti change yes o kò fi Tinubu must go sínú ẹ̀ mọ́ o. Ó ti fi bandit must go ni. Bẹ́ẹ̀ni. Torí tẹ́lẹ̀ Tinubu must go Tinubu ìṣeré kan ni wọ́n bá káàkiri bóyá ọba gò bóyá olú fẹ́ lọ bẹ̀. Kò yé mi. Torí àwọn tíṣọ̀ tó tẹ̀ tó àfẹ́ tàwọn kan òní problem dání ibi tá à lọ́kọ́ nìyẹn èyí tó ń jó wa láwọn tó ń jó wa lẹ́nu lásán sí. So tó bá jẹ́ pé wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n fẹ́ ṣe tó dáa ẹ free account gbogbo àwọn yìí. Tẹ́ bá ti wá free account wọn tán wọn ò ní miss láti rí owó finance and bandit yẹn mọ́. ẹ ṣe òfin pé gbogbo baálẹ̀ ọba olórí ìlú tí bandit bá ti operate ládùúgbò rẹ̀ ẹ̀ dìtò rẹ̀ ẹ̀ arrest ẹ̀. because ẹ jẹ́ àṣọ tọkọ mi 80% of community leaders ni wọ́n mọ̀ nípa bandit operate ládùúgbò wọn. èló ni baálẹ̀ ń gbà tó lo mọ́tò 1150 million. èló baálẹ̀ gbà tó commercial. èló ni ọba àlú mi gbà tí ẹlòmí ò ní sẹ́nu wọn tó fi gé ọba. Bẹ́ẹ̀ni. Ó ti kó tẹ́lì. Ó ti ní bí supermarket. Ohun tó ń dáàsì mọ́tò fún yàn
aráàlú rẹ̀ wọ́n pàtó ṣé ìlú ń dáwọ́ jọ fún ni. bọ́ọ̀lù ẹ̀dá òjò sọ lè dárú owó tó. no ṣé ìlú ń dáwọ́ jọ fún ni iṣẹ́ kí ló ṣe. ó ń talẹ̀. ilé sọ́tàlẹ̀ lábúlé wa ni. ọba lumi ṣe retired army commandant ó ń lo Mercedes C-class ní model yẹn ó wọ̀ tiẹ̀ retired commandant ni. iṣẹ́ owó táwọn yẹn ti ṣe é lẹ̀ rẹ̀. ó ti ṣiṣẹ́ yẹn nígbó dẹ̀ tó gbó tó tún dé ó tún bẹ̀rẹ̀ business cashew àti agriculture something. ó ní ó sọ iye tí wọ́n make níbi iṣẹ́ àgbẹ̀ ó sọ fún àgbẹ̀ pẹ̀lú pé kò ní ìdìpẹ́ ìwà bẹ̀ ẹ wá mú acres kẹ́dá kan báyìí cashew lọ for 2-3 years cashew àti máa so you be raking in millions. wàá máa ta èyí tí wọ́n mu cdn ni wọ́n ta fún àgbáyé. so but most of them are not honest. tó bá ti rí pé tí bandit bá operate ọlọ́pàá DPO tí ẹ mọ̀ pé tí commissioners IG tó mọ̀ mú àwọn ọlọ́pàá nìyẹn wọ́n á fún DPO tí ó lè bá ti yà ládùúgbò ẹ you are moved DPO dẹ̀ fẹ́ kó lórí oyè yóò fúnkùn mọ́ àwọn ọmọ tó wà lábẹ́ ní ọlọ́pàá mi ò fi bú yín o mi ò fi bá yín jà o bí 30 to 40% ti àwọn ọlọ́pàá tó wà jáde káàbì ọmọ gbogbo criminals wà ládùúgbò ẹ jẹ́ kí wọ́n jí mọ́tò ọ̀gá ọlọ́pàá kan gbé tí wọ́n bá ní recover ẹ jẹ́ kí wọ́n kidnap kìíní kan ṣé àwọn tí wọ́n lè lò ẹ jẹ́ ká gbà pé ti àbúrò Adélabú àti kìíní àwọn aráàlú ló ṣiṣẹ́ yẹn. bẹ́ẹ̀ àwọn olóṣèlú ẹgbẹ́ yẹn. eléyìí tí wọ́n ṣe náà ní Ògbómọ̀ṣọ́ yìí ọwọ́ aráàlú àbíṣẹ́ bọ́ ní bọ̀bọ̀ yìí wọ́n ní Fúlàní lóòótọ́ bẹ̀tì ìlú yẹn ló pé tó fi dàgbà ó wọ pírẹ́tì ní eré Kogi nígbà tán flush Kogi ló padà wà dípò mọ̀ tèrè bíi àwọn tó jẹ́ pàtí tí wọ́n jọ mọ ìgbà tán gbé bíbẹ̀ ni wọ́n jọ ṣe kó sẹ́yìn náà. These people are not ready to kill those people. ìròyìn tó tẹ̀ jáde ń sìn ni pé ẹni tó lead àwọn tó wá school yẹn ọmọ ìlú yẹn gan. ó ní wọ́n sọ náà. ìdí tí wọ́n fi pa ọ̀bọ àkọ́kọ́ nìyẹn ó dá mọ̀ pé tí ọ̀rọ̀ yìí bá lọ. tó bá ya wọ́n rí ẹni yìí tó lè bá wálé they are not ready to kill. bẹ́ẹ̀ni ẹni tí tó bá dáyàn mọ́ bẹ́ẹ̀ ni wọ́n pẹ́ nìyẹn. so mo bẹ̀ ìjọba tí mo sọ̀rọ̀ tí wọ́n fi lè pé tí wọ́n bá rọ gbogbo ẹ̀ mọ́ àwọn yẹn lọ́rùn then uti Ọbásanjọ́ àbíta ló ṣe kinní yẹn nígbà yẹn kí state police tó dúró ẹ jẹ́ kí gbogbo ọlọ́pàá kó máa sáàbù ní state yẹn. tí ẹ bá kó ọmọ Àwórì tí gbogbo wọn jẹ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ mo mọ̀ pé ọmọ agboolé yóò wà ní ọlọ́pàá yẹn. bẹ́ẹ̀ni. tí wọ́n bá ní wọ́n jalè bí òdẹ́ni tó jalè bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni. wọ́n bá lé olè ó máa ní gbogbo ibi tí wọ́n lọ. ká ní pé ní Ògbómọ̀ṣọ́ yẹn ní Òkè Ògùn ní gbogbo ẹ̀ pé àwọn ọmọ Ọ̀yọ́ state ọmọ Òkè Ògùn ló ń sáàbù ń bẹ̀ wọ́n ti rí àwọn ọmọ yẹn kó. bẹ́ẹ̀ni. dẹ́ mo fẹ́ béèrè kan lórí tàwọn Ọ̀yọ́ ẹ dẹ́kun láyé ìjọ wọ́n sì ṣe ní Láfíà community ní area kan ní Kwara ni tí wọ́n ní wọ́n jí bandit jíyàn kó tó dẹ̀ pé ẹ́ẹ̀jì ìlú yẹn nígbà dé igun ìlú yẹn àwọn bandit gbogbo ló ṣubú tí wọ́n kú. bẹ́ẹ̀ni. ó ṣẹlẹ̀ lóru àgọ́ wọ́n jíyàn kó níbi kan ní eré àgbàjà mọ́ kí níbi mi ò wá sí ọ̀bẹ yẹn bẹ̀rẹ̀ eré àdúgbò mi ni bẹ̀rù àgọ́ inú gbòòrò àgọ́ náà kó wọn lọ. àrásán ó pa gba bandit tó fẹ́ nìkan rẹ̀ ṣé bí nǹkan bẹ tó pè ní Dàìkó láyé jọ tá a bá lọ sí oko tá a lọ gé ọ̀wá a bá lọ wá igi a máa lu Dàìkó tá a máa jáde sílùú mi ṣé wọn ò lè ju Dàìkó yẹn àbí èdì sí àárín àwọn bandit tó Ògbómọ̀ṣọ́ yẹn kí ọpọlọ wọn ó dàrú instead kan máa sá lọ sínú forest àbí kiri kan máa kó àwọn ẹ padà bọ̀ wá sí gbòòrò sábàdà yẹn ò sí mọ́ ni we are deceiving ourselves. This time is a disgrace to all the people tó bá ń halẹ̀ pé aláwo ológun ló nílẹ̀ Yorùbá. Disgrace ni fún ẹ̀yin pastor tẹ́lẹ̀ lágbára láti sókè dìlọ pẹ́ ṣe miracle. Àbùkù ńlá ni fún ẹ̀yin ìmáàmù àfa ńláńlá tẹ́lẹ̀ halẹ̀ lè sókè dìlẹ̀ dábì pé bá wà náà gbogbo yín náà kò sí tẹ́lẹ̀ ṣe náà tó bẹ́ pé lóòótọ́ lágbára ẹ̀ wà Ọ̀yọ́ ni wọ́n ní Ṣàngó wà ibẹ̀ ni agbára ẹ̀ pọ̀ sí àbí. bẹ́ẹ̀ni bí wọ́n ṣe wí. ó bẹ ní àwọn lẹ́bù míì náà kí ló dé tí wọn ò lè sọ káàrọ̀ pa gbogbo àwọn bandit ẹnugbó. pátápátá káwọn ọmọ máa ti rìn káàkiri kẹlọ kó wọn. no bàbá gba àwọn kí lórúkọ ẹ̀ tára bá pa gbogbo àwọn bandit àbí wọn ò lè rárá sáà bandit ẹ̀kọ́ pa wọn. ṣé wọn ò ní nǹkan tí wọ́n lè ṣe ṣe bí ó ní nǹkan tó máa ṣe tó lè máa dúwọ̀ lulẹ̀ ayé gan tó dẹ̀ sùn. ó ti lọ. Bàbá eléyìí tí olóyè Sunday ṣe yìí tó sọ pé káwọn yẹn kan láàrin wákàtí méjì tí wọ́n gbé kí wọ́n kó tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ti fa wúyewúye ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kan jáde láti gun Ààrẹ Kakanfò
àtàwọn kọ̀ọ̀kan níbòmíì náà tí wọ́n sọ pé irọ́ ni kinní kan ẹjọ́ béèrè mi ni pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣáá chairman local government ìlú yẹn gangan náà jáde meanwhile Ìgbòho ni ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ibi méjì àbí mẹ́ta ló ṣẹlẹ̀ ní Ìgbòho ó ṣẹlẹ̀ ní Ìgbọ́pé yẹn ni wọn ò tí ì rìlíìsì ẹni tí wọ́n gbé ń Ìgbòho gangan ni wọ́n rìlíìsì ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. káti á ní pé kò rí bẹ́ẹ̀ lóòótọ́ mo sọ pé mo disappoint nínú local government chairman yẹn ká ní kò rí bẹ́ẹ̀ lóòótọ́ kò yẹ kó takò because ó ti mú ìbẹ̀rù bá àwọn Fúlàní tó kù ṣebí yẹn ṣẹlẹ̀ ṣebí àwọn tó gbẹ̀yàn l'Ógbómọ̀ṣọ́ náà tí wọ́n ti mú demand wọn wá lẹ́sìn wọ́n láwọn ò ní kí wọ́n gbé àwọn àgbààgbà jáde kí ìjọba kan release àwọn tó bá mọ̀ pé ó tẹ́ Ọlọ́run kọ́dẹ̀ fún àwọn oníye báyìí sẹ́rẹ́sítàn tẹ́lẹ̀ wọ́n ní olórí wọn dárúkọ àwọn tó gbọ́dọ̀ release specifically bet ó túbọ̀ pé mo wà disappointed local government chairman kò yẹ kó wá tú síta kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ kàtẹ́ ló ṣẹlẹ̀ bèbí nígbàgbọ́ pé Sunday Igboho kìíní yẹn ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ fídíò ẹ̀ wà sẹ́rẹ́sítàn ó ṣẹlẹ̀ so tí àwọn míì bá kù nínú igbó Sunday ni ó pè fúnra rẹ̀ pé Igboho sà wá o mo fọlọ́ ọba bẹ̀ ọ́ àwọn tó kù yìí bá la fẹ́ rí wọn gbà jáde wọ́n wà nù tí wọ́n kọ́kọ́ sọ pé local government chairman community ẹ̀dẹ́rù kí wọ́n organize vigilante kọ́ni kí Sunday Igboho kó lead wọn ọkàn vigilante tó ń tẹ̀lé àtàwọn Sunday Igboho balẹ̀ pé Sunday wà ń bẹ̀ tó bá kó àwọn ọmọ ẹ̀ jáde sí kò sí ẹ tí wọn ò lè ṣe lójú ọ̀nà tó lọ́ọ́ pé bàbá wọn wà bẹ̀ bàbá ń dá lọ wọn ò lè ṣe náà láyé so ìyẹn ti fa awuyewuye tó fà yẹn sórí àwa Yorùbá we seem to be the most stupid human being tó wà lórí èpè àwa la kára wa sí jù àwa la fẹ́ ìlọsíwájú fúnra wa àwa la fẹ́ kudos pé ẹ jẹ́ ká pín ẹni lé pé ó achieve kankan gbogbo tó bá ṣe wọ́n fi ẹnu tó tẹ́mbẹ̀lú ẹ̀ nígbà tó fẹ́ jọba àṣàtìyèdè lẹ Yorùbá ṣe bá pọ̀ tí wọ́n fẹ́ screen nígbà tó ní pé kiri kan ọmọ ìlú mi gangan àwọn tájọ wá ládùúgbò kan láyọ̀ market mo kó aṣọ dọ́dọ̀ wọn kó pé èmi náà ṣẹlẹ̀ tó wọ́n fẹ́ fi jọba àṣàtìyèdè lẹ Yorùbá o kiri kan oníjẹ ló ló dé Èkó ní broadcast àwọn ẹ̀kọ́ ló bá ń bẹ̀ ni mo ní kí lórúkọ mi ó ní Adéyẹmí báwo mo ṣe jẹ́ ìyẹn kọ́ náà fi hàn ṣe iṣẹ́ mi ṣé kì í ṣe iṣẹ́ ni mi ò tí ì gbìyànjú ṣé mi ò gbìyànjú tó ládùn tí mo ti ṣe nígbà tí èèyàn bẹ̀rẹ̀ ṣẹ́ ní 1985 broadcast àbí 86 láti mi jọba Yorùbá ní 2014 kí ni iṣẹ́ ìwo ni kí lórúkọ ẹ̀ tó jẹ́ tuntun mẹ́rin nínú àwọn tó kọ̀ dẹ́mu gbòó yìí àwọn tó súnmọ́ ni o àwọn pọ̀ why the local government chairman why no any other person so sẹ́rí gọ́vnà ńkọ́ sẹ́rí mo ti sọ tẹ́lẹ̀ pé mò ń bọ̀ wá sórí Ṣèyí Mákindé sẹ́rí Ṣèyí Mákindé ó ti lose direction okay ó ti lose direction seriously because máa sọ tó fi lose direction fún ẹ ó ti pọ̀ òṣèlú ẹ̀tanú mọ́ gọ́vnàsì ìlú ó ní ìwọ́kọ̀ chief security officer ò láṣẹ lórí eléyìí now fún for example tó ṣẹlẹ̀ ní Kogi ṣé bí Dòdò tẹ̀lé gómìnà Dòdò Akílẹ̀ pé ó tẹ̀lé àwọn security operative wọnú igbó náà igbó bẹ́ẹ̀ and they rescue thousands àbí hundreds tàbátọ̀ ó rescue ṣé ariwo kidnapping àgbègbè ní Kogi ṣé kò lọlẹ̀ báyìí ó lọ ó ní kí lórúkọ ẹ̀ gómìnà Kogi sọ pé àwọn ní agbára láti bá commissioner sọ̀rọ̀ yóò gbàṣẹ látòkè wọ́n dẹ̀ kó gidigan tẹ̀lé àwọn ní agbára láti bá sójà tó wà ládùúgbò yẹn sọ̀rọ̀ because with the latest comment from the president kò sí ojú àánú kan fẹ́nìbọ̀ tó bá gbé ìbọn tí ó fi ń jalè tó gbé àwọn ìkíni kan nínú forest kí ló wá dé ní forest tó gbé lù then kí lórúkọ rẹ̀ the minister for defence now Musa ona sọ pé don't take order from anybody when you see anybody harms kill them gómìnà tẹ̀lé wọn lọ́nu wọ́n achieve kankan torí wọ́n ní confidence pé ó wà ń bẹ̀ wọ́n fún ní bulẹ̀kùn wọn gbogbo wọn gáìdì ẹ̀ ṣé bá wo fídíò ẹ sọ ìgbésẹ̀ kan Mákindé just start say wọ́n wà nù gbó wọ́n ti mọ ibi tí wọ́n wà wọ́n surround wọn iṣẹ́ yẹn wà risky lóòótọ́ torí ẹ̀ ní fẹ́ lose ẹ̀mí àwọn ọmọ yẹn ọmọ ẹ̀dẹ̀ làwọn bandit máa fi shed òun sọ pé ṣé agbára kan ò sí ó dá láàrin sójà náà ṣé bá rí ní advanced country a máa ń wo fíìmù wọn tí wọ́n yin kankan sí àárín wọn àtọmọ àti gbogbo bá ní gbogbo wọn sùn ni. kálápátá. tí gbogbo bá ti lulẹ̀ ẹsẹ̀ lẹ́ta wọn ti yín kúrò ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa tọ́jú wọn tẹ bá gbé wọn dé ìgbòho hospital ẹ máa call us hospital they will revive them this thing I made them sleep for maybe
12 to kìnnìkan hours ẹ ti mọ hours tó yẹ kí àtijọ́ dẹ̀ wà lọ́wọ́ yín àbí dókítà tẹ máa sáré rọ́ọ̀ṣì wọn lọ mi ò gbàdúrà kọ́mọ kankan kú but it's not physically feasible pé gbogbo àwọn náà lè rí kó wá. So if you lose 1 or 2 ẹ ti achieve kankan àgbàdúrà kó ṣẹlẹ̀ because àwọn mi ò ti sódì no àwọn mi ò sọ sódì fún mi but that is the truth and I said it if it's to pay ransom release these people. Àwọn tó kún wọ́n san ransom wọn ò pariwo fún yàn pé àwọn san ransom. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe níbo kẹ́lẹ́. Kẹwàá ara gabo wọn. Ẹ gba òfin ni ẹ gba àpọ́nlé àti iyì ni pé he succeeded in freedom so máa sọ pé ó san ransom. Ẹ jẹ́ kí wọ́n kó àwọn ẹ̀dẹ́lẹ́ tán. Àwọn tó ń guide forest yìí ò kúrò ń bẹ̀. Àwọn Yorùbá dì kò lè escape. Ẹ ti mọ̀ pé kò sáwọn ọmọ ń bẹ̀ mọ́. Ẹ dáná yá wọn. Ẹ jẹ́ kí àfọ̀símọ́ igun bọ́ǹbù kí àwọn tó escape káwọn grand troop pẹ̀lú gbogbo ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ sí nípa wọn. Ẹ ní rí èèyàn bẹ̀rẹ̀ mọ́ láyé. Bẹ́ẹ̀ni. So àwa Yorùbá tí mo sọ tẹ́lẹ̀ ẹlẹ́gàn ni wá. This is the time to rally round Olóyè Sunday Igboho. Mo sọ tẹ́lẹ̀ get other people to ọ̀dà kí ló ní Gani Adams wọ́ọ̀nù àwọn kan pé ẹ release ọmọ. Ẹ equip ẹ fún wa láṣẹ ló sọ. You are the Ààrẹ Ọ̀nà Kakanfò náà. Ọ̀rẹ́ the last program tí mo ṣe ìkànnì àwọn èèyàn sọ pé bó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ikú ni kò ṣe ni òun náà sọ ló speech ìjẹ fúnra rẹ̀ pé kí ló tẹ́ pé wọ́n mọ̀ tí gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò síkú tí màá fi ọjẹ́ Balógun Àbólúọdẹ sọ̀mọ̀ pé kú ló gbà ní. Madam. Ìwọ ẹnìkan jèlò àjọ jókòó à ń sáwàdà àjọ sọ̀rọ̀ ni ó ní àwọn sójà ń kú sínú igbó àwọn ọmọ kọmíṣánná ọmọ gómìnà ọmọ olówó wọn wà nínú ilé. Iṣẹ́ tí wọ́n gbà. Ẹ̀bọ́n ní sẹ́wọ́n gbàṣẹ sójà ni. Sáwọn ọmọ yẹn gbàṣẹ sí. Kẹ́ni ọlọ́pàá confront àwọn adigunjalè àbákiri ọlọ́pàá ó wá nípa àwọn aráàlú dẹ̀ ń sùn ṣé aráàlú ló gbà sí ààbò ni. My job is different from Doctor Who. Bẹ́ẹ̀ni. Transporter ló ní gari kú. President bá dé ó ti mọ̀ pé ó lè mú nìkan kan lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Torí is prompt to it kó wà kí àbùkọ́ náà máa sọ ni. So ẹ jọ gbogbo ọmọ Yorùbá mo bẹ̀ yín gbogbo ohun orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká gbárùkù ti ẹni tó bá ń gbé tó make move pé òun fẹ́ yọ wá kúrò nù hílà ìlú àti wàhálà tá a wà yìí. Stop condemnation please. Support máa ń fún yàn ní moral ó máa ń jí ẹ̀mí wọn àti you understand me. So then nígbà tẹ́ bá ń condemn ẹ̀ oná inú rẹ̀ onídùn láti ṣe mí náà. Bẹ́ẹ̀ni. Instead of that local government chairman to condemn Sunday Igboho kó sọ publicly pé kí ó yẹ kó clarify ẹ̀ pé àwọn kan sì sínú igbó. Bẹ́ẹ̀ni. Olóyè Sunday Igboho àtẹ̀yìn fìdí láti ẹ̀ dákun ẹ bọ́ síta fún wa o bóyá àwọn bá ti rí àwọn yẹn náà sí. Ìbàjẹ́ wà lọ́wọ́ àwa Yorùbá o kọ́lọ́n kó yọ wá mẹ́rin. So ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ̀ kọ́kọ́ ń darapọ̀ mọ́ wa àwọn lágbà lálejò lórí bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìran Yorùbá lónìí tí wọ́n sì ti ń sọ tí wọ́n ti ń yànnàná ipa tó yẹ ká kó bóyá ká yin Olóyè Sunday Adéyẹmọ ni àbí ká kúkú sọ̀rọ̀ ọbì. Káyé ni o. Àwọn bàbá ní yínyìn ni o yínníyínní kẹ́ni ó ṣe míì ọ̀dà bàbá ohun tèmi fẹ́ sọ báyìí ní ìsìn ni pé ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹja kó gbogbo ọba ilẹ̀ Yorùbá papọ̀ lẹ́ẹ̀kan ṣe tí ń sọ tẹ́lẹ̀ mo tún fẹ́ bá mi gbà wọ́n mọ̀ràn ojúṣe wọn lásìkò yìí gẹ́gẹ́ bí ọba torí pé a gbọ́ pé ọba 11 ní ajínigbé ti gbé àwọn bíi 5 àbí 4 ti kú sọ́gbà ajínigbé tí wọ́n gba àwọn kan later ọ̀dà kó tó di pé yóò kan àwọn ọba ṣàǹkóṣàǹkó ní ìsìn ìgbésẹ̀ wo ni àwọn ọba yẹn lè gbé pé ojúṣe wo àbí ìgbésẹ̀ wo ló yẹ kí àwọn kábíyèsí wa kí wọ́n ó tètè gbé lọ́gán báyìí. Mo ti sọ ti pẹ́ mo sì tún repeat ọ̀dà. mo was disappointed in one King Lee mo rí nínú social media. ọba wo. mi ò rántí ìlú yẹn mọ́. ó sòótọ́ ọ̀rọ̀. pé kò sí agbára much lọ́wọ́ àwọn ọba mọ́ pé local government chairman gan ti gun orí àwọn. yà lóòótọ́ ni. pé ohun tí mo sọ pé mo wà disappointed nínú ẹ̀ ni pé he was a former legal adviser fún state lọ́yìn Barrister ni. So ó ní agbára nígbà tó wà ní sáfíìsì yẹn láti jẹ́ kí wọ́n mú òfin tí ó fún ọba aláyé ní agbára.
nígbà tó náà rẹ àwọn bàjẹ́ ńgbà yẹn. nígbà yẹn ó rí ọba control kò sọ̀rọ̀ níìsín ó ti dépò ọba àwọn tó control ẹ̀ wọ́n ti ń control ẹ̀. normal. ẹni ò bá ti ru ọ̀la lórí nǹkan tó ń ṣe yóò jìyà níbo bá tásìkò. wọ́n gẹ́ láìpẹ́ wọ́n ti ń gẹ́. so bẹ́ẹ̀ ibi tá a tọ́ kọ́ nìyẹn èmi jọ èmi ò jọ ẹ gbàgbé ẹnu ọba Yorùbá sí o Ògbómọ̀ṣọ́ ni wọ́n dé bó ni wọ́n ti dé Èkìtì ni wọ́n dé Oǹdó ni wọ́n dé tiyín báyìí ṣé pẹ̀lú ọlọ́kadà tó jẹ́ 2% of non-Nigeria àti kólẹ̀kólẹ̀ ìlú wo ló tún ṣe òfin pé òun fẹ́ kólẹ̀kólẹ̀ ní gbogbo ìlú yẹn mọ́ dẹ́nu ọlọ́kadà ò gbọ́dọ̀ gbé ẹ wo agboolé ẹ mọ́ kódà ní ẹ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ yìí Ìbàdàn náà sọ pé ọlọ́kadà ò gbọ́dọ̀ gbé yẹn wọ agboolé so náà kò tẹ́ ọlọ́sàn gan ọ̀kadà ò lè gbé ẹ wọ iwájú ilé ẹ̀ gangan pé àfi tó bá jẹ́ wọn tó jẹ́ aráàlú pé kékeré bẹ́ẹ̀ àwọn tó ń ṣe kíní àwọn ní uniform àwọn tó lè operate kódà gan ní estate kan ní Èkó ń bì níbi dámọ́ ọ̀rẹ́pítà bus stop yẹn estate kan tó ṣe kọ síbẹ̀ ó ní ọlọ́kadà tí àwọn estate yẹn ṣẹlẹ̀ tó fún ní uniform òun ló lè wọnú estate àwọn ọlọ́kadà tó kò lè wọ gate ni wọ́n dúró sí they have put in some security something ẹgbẹ́ kan tó mọ̀ sọ yìí so in many cases àwa gan fúnra ara wa ìṣòro la jẹ́ fún wa ayé lọ́balọ́ba ẹ gbàgbé èmi lọ lórí èmi mo ju ẹ kì í sọ ọba Yorùbá kì í sọ lórí Yorùbá kì í ṣe ìrun Yorùbá ṣé bàbá ńlá bàbá àwọn ọba tó wà mẹ́sàn-án ló tẹ̀lé tí wọ́n jọba tó sí adé ṣé grandfather ló tẹ̀lé great grandfather ni báwọn náà tẹ̀lé fẹ̀ can any historian give the actual day tí wọ́n tẹ̀lé fẹ̀. àwọn gẹ̀ẹ́sì. can any historian say this is the actual day tí wọ́n tẹ̀lé Ọ̀yọ́ àbíbàdàn àwọn bàbá tèmi wọ́n ti sọ ìtàn Ìbàdàn wọ́n ti sọ ìtàn Ọ̀yọ́ wọ́n ti sọ ìtàn Ifẹ̀ kó tó di pé ruwa wà láyé Ọ̀rọ̀gún léèlà kìnnì kan àga kìnnì kan alára. àwọn àti sọ pé láti 4,000 years kìnnì kan tá. ta ni wọ́n bàbá ta ni wọ́n bí for 400 years rí mo mọ ọjọ́ orí mi náà mo mọ iye ọba tó ti jẹ kó tó di pé wọ́n bí rú èmi so this time around why are you fighting for what your great grandfather have been fighting for tí wọn ò rórí ẹ this is civilized world this is ẹ gbàgbé ẹ wá ló tàbí gbogbo ọba alẹ Yorùbá àti gómìnà mo sì ń sọ gómìnà ọba àti àwọn legislative kìíní wọn gbogbo aṣojú kí wọn míìtì ẹ gbé gbogbo agbára tó wà lẹ Yorùbá yẹ kẹ gbọdọ fi búra ẹni bá gbà bọdẹ but until government go back to tí mo sọ ẹni pé àdúgbò tí kidnapping bá ti lè ṣẹlẹ̀ ẹ̀rọ ọba yẹn ló yí àbò lórí ìlú yẹn dẹ̀ arrest ẹ̀ ẹni pé kò ní sí kidnapping mọ́ kò ní sí kidnapping mọ́ ẹ má gbọ́ pé kidnapper kan bandit kan ó repent ṣé bó rí news ní Katsina pé repented Boko Haram ni wọ́n tún lọ kidnap do they repent. kidnapper kan pa àwọn sójà. ni wọ́n lọ so tẹ́ bá fi rí pé kí ni àwọn òyìnbó ló bá ti wá jẹ́ ó wà nínú òfin kìnnì kan mi ò gbé ìbò tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ó bá lójú ogun tí ẹni tó kojú bọ́ sí bá ti lè gbé bọ́lẹ̀ tó náà ó sọ̀rọ̀ gbọ́dọ̀ yìí war crime ni ẹni bá sọ pé ó surrender. ṣé mi àwọn aṣọ pé gbọ́wọ́ kì í tó yìí. so àwọn tó lọ yẹn sàn fídíò ẹ̀ pé ó gbọ́wọ́ sókè ni bẹ́ẹ̀ ti dá lọ́kọ̀ ẹ̀yin ọba Yorùbá èmi jọ ìwò ojú mi ẹ jágbe tì síbi kan this is not the time ṣé ìtìjú kọ́ ni fún yín pé wọ́n jí ọba gbé ó sọ sáàpù ọba lọ́ra gómìnà gbà yẹn náà táwọn wèrè gidi gan wọlé rẹ̀ wọ́n ti so ọdẹ ọba white ibà tí wọ́n máa fi pa kájà lọ́ba fi jáde pẹ̀lú funfun tó wà lórí ẹ̀ tó ti kátàrí mọ́ rọrùn. ló sọ fún wọn pé tó ẹ jókòó báyìí. orí kí ló ṣẹlẹ̀ orí ẹ̀ tó ti dì sílẹ̀ bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yà jókòó yín jẹ́ ẹ̀wọ̀ iṣẹ́ pọ̀ ní tá a ṣe bílẹ̀ bá mọ́ máa wá bá yín ẹ máa ro gbogbo ọgbà yìí náà máa gbálẹ̀ wọn gbogbo ẹ kó gbálẹ̀ kó gbogbo ẹ̀ fún wọn ilé dẹ̀ mọ́ ojú kọ̀ọ̀bìnrin ló pa àwọn ọlọ́pàá wọn kó gbogbo wọn lọ. ẹ wá palẹ̀ wọn mọ́ òun. ẹ wá palẹ̀ wọn mọ́. ṣé bí mo sọ ti Ládi Méjì Ìgbàjà Jagunmólú tó ń bọ̀ láti ó ń lọ sílé ó kọjọ́ Ọ̀fà tán láàrin Ọ̀fà Sákíàṣẹ lórí tí wọ́n tó lọ rẹ̀ náà ní kí lọ́ọ́ àmúrọ̀bà ọ̀pẹ́rẹ́tì ó nítorí àmúrọ̀bà ní gbogbo yá lọ lè áhásẹ̀ gbẹ́rẹ́ yìí ó bá sọ dírẹ́fẹ̀ gbé mọ́tò wa gòkó sẹ́yìn kọ́ tẹ̀lé bá síbẹ̀ bọ́ bá sì dúró ngbódẹ̀ débẹ̀ ó bá àwọn amúrọ̀bà mẹ́fà tí wọ́n kó jágàmù pop action oríṣiríṣi ẹ̀yin náà ń dín wọn lọ́wọ́ ó dẹ̀.
ẹ̀yin lẹ́dá gbára ó yá yín ní balẹ̀sẹ̀ wọn náà yẹn ní balẹ̀sẹ̀ wọ́n dẹ̀ fẹ́ sàrà méjì wọ́n yẹn ra wọn bọ̀ ó pé àwọn fáwọn bọ́ọ̀sì tó mt tó ń lọ kó kí ló ní ẹ̀yà kó gbó wọn sínú ọkọ̀ ó dẹ̀ dé polisi àjàṣẹ́ àwọn èèyàn yìí tí mo bá yín mú rè sẹ́dú agbára yóò sí mọ́ ni. ó wà á jẹ́ káwọn ọba Yorùbá ṣèpàdé kí wọ́n fi àwọn ṣọ̀kan. Bàbá lákòótán kí ni ká ti ṣe ti Kakanfò olórí ológun ilẹ̀ Yorùbá bàbá yìí ṣe ń insist pé káwọn ọba pè òun kí wọ́n sáyìn ìwé kí wọ́n ṣe kinní. tí kọ́ bá pè ò sí nínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ o kọ́ bá pè ò sí nínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ torí ó ti sọ ó kún lè pé ṣé ti kú ni wọ́n fòun jẹ ni pé kì í ṣe ti kú ni wọ́n fòun jẹ pé so ẹsẹ̀ ẹni tó ní ṣé dandan ni kí wọ́n pa gbogbo àwọn tó ń ṣe kinní kan ṣé ẹni yẹn ni ó wàá sọ pé òun fẹ́ lọ kojú ogun sẹ́ni ẹ̀ lálọ́ lọ kojú ogun ó kẹ́kọ̀ọ́ tí mo sọ. ó yé mi díẹ̀ díẹ̀. ẹ so gbà tó ti sọ fún ọ pé bó bá jẹ́ bẹ́ẹ̀ òun ò rẹ́ di kinní kan kò nídìí pọ́n pẹ̀lú ẹ̀ tó bá wọ̀ tí kankan bẹ̀ tá bá ní kó wá síbi ọdún ọlọ́jọ́ lẹ́nu yóò gbé white yóò kó yóò ṣe orientation speech. But kò ṣe tí ọ̀jẹ́ kò ń ṣe ó ṣe ń kọ́ àwọn tí ń dìde. àwọn tó wá dìde òun kàn dẹ̀ mọ́ ibi tó wà. torí pé àwọn kan wà tí wọ́n fẹ́ dìde tó yẹ pé ẹ̀rù ẹ̀ ló ń bà wọ́n pé ó lè lọ́ọ́ gbàbọ̀dé fún wọn Sunday nìkan ló ń fagídí dìde Ìgbòho wípé kínní gbogbo àwọn alágbára kan wà gẹ́gẹ́ bí àwọn òròyìn tèmi gbọ́ lọ́dọ̀ àwọn kan pé tẹ́ ẹ bá lọ dìde Kakanfò ó láwọn ọmọ tó pọ̀ wọ́n máa kékeré kankan bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ń ṣe ní ìsìn àwọn ni wọ́n pe Sunday wọ́n ní movies ní yà. kókó náà lọ ya movie. mo ní èmi náà ní kẹ́ ẹ lọ yà. kó náà lọ ya movie kó ya movie láti ilẹ̀ nígbà tí Gani Adams sì kọ́kọ́ wọ OPC kò sẹ́ni tí ò ṣe sára fún. bẹ́ẹ̀ni. everybody mọ̀ pé akọni ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni mo máa sọ kí nìkan fáwọn èèyàn let me tell you bí ọba ti rí ọlá torí ìgbádùn kò fẹ́ kó kúrò mọ́ o owó Gani ti kúrò iyì rẹ̀ ó ti kúrò ní ìyẹ̀bẹ́ kó ti kúrò kékeré òun náà wọ ojú orí ẹgbẹ́ sọ́ọ̀fù gbogbo ẹlẹ́wọ̀n gbogbo ilé ilẹ̀ ni bẹ̀tàrí àwọn alágbára jọ òun rò yẹn mo sọ kinní kan jèlò mo ní bàbá kan dìde ní Èkìtì ó ní tí ìjọba ìbílẹ̀ Èkìtì àbílẹ̀ Yorùbá lè bá sign party pé ìdílé òun ò ní gbàgbé ẹ̀ títí ayé tọmọtọmọ òun àtẹbí ìjọba ó tẹ̀kì ẹ̀ di ibi tó bá dé wọ́n dẹ̀ bí kí lorúkọ ẹ̀ bí wọ́n ṣe rántí ọ̀rọ̀ mìíràn rántí àwọn alágbára Yorùbá ó máa rántí òun bóun ló ṣe kiri pé òun rẹ́dì láti líìdì kóun fúri ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àṣírí wa ń bẹ àṣírí tó wà ń bẹ ni pé kò sí agbára tó lè lò nílẹ̀ Yorùbá kò sí agbára tó lè lò nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé wàá rí àṣeyọrí ṣe tó máa rí àṣeyọrí ṣe láì jẹ́ pé ibi tó ti gbàgbára yẹn wàá jẹ́gẹ́ ń bẹ̀ ṣé mọ́ni mi ò jẹ́gẹ́ ni ṣé kinní kan mélòó la fẹ́ kà nínú àwọn alágbára ilẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ jẹ́jẹ́ ọlọ́mìíràn lè lọ́mọ ẹ̀ náà máa mú ẹlòmíràn lè ní kan kinní ẹ̀ ni wọ́n mú ẹlòmíràn lè lójú ni wọ́n ṣe mo mọ àfáà kan ní Sapati ilé nígbà tó torí ní kò sí ọmọ Sapati ilé tó lè ra nǹkan tó dáńgbà ẹ̀ kó wọ̀lú kó ṣe àṣeyọrí kan nígbà tí bàbá yìí dìde tó fèsì àjẹbí ẹsẹ̀ rẹ̀ náà gbà ó ń takure ṣe kíni ó sì wà láyé dìsí ó máa sọ̀rọ̀ sí àjẹbí gbà kó sọ̀rọ̀ sí bébì ọmọ inú ẹ̀ ó mọ̀ bí tó ti gbàgbára yẹn bẹ́ẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ni ó sọ fún mi one on one so Gani Adams ready for gbogbo yẹn sí he's not ready to lose anything he's not ready to leave to quit that ceremonial and kìnìún kan life tó ń gbé ṣebí Gani Adams musa rí píjọ tó lọ kọta àwọn ọba kwẹkwẹ kan náà kò bẹ́ẹ̀ndì fún ọba ló tún bẹ́ẹ̀ndì. bàbá náà ti ní bí ààfin ilé wọn ti kọ́ ọ̀dọ̀ ààfin. ohun tí mo sọ ni pé kò bí bá sábà kí ọba ṣe máa sáà. bẹ́ẹ̀ ni láì wo. ó dúró àwọn ọba ní òtún mọ bẹ́ẹ̀ndì fún torí òde òfò ọba lówó ọba olówó tí ò fún. so ẹ fi ti Gani Adams síbi kan ẹ jẹ́ kí gbogbo ọba alẹ́ Yorùbá gómìnà gbọ́kọ̀ ṣèpàdé ẹ fi sentiment sílẹ̀ ẹ pa àwọn tó bá fọ lọ tí àbí wọn sọ bí Sunday Igboho àtàwọn míì bàbá kẹrẹ sọjọ ló kó jáde ó ní ogun wà gbogbo àtọ níbẹ̀ tí ìbá jẹ́ pé àtìlẹ́yìn ìjọba àti ọba aláyé wa mẹ ẹnibàdàn ò kàn lè wọgbó lọ ó dàtọ bá kó pọpọ àtọgbọ tọwọ nígbó tọlọ́pàá fèsì wọn páwọn ní bandit kan. bẹ́ẹ̀ni. ṣé bá rí èyí tí wọn náà fẹ́ lọ fí èèyàn tí wọn wá sort of ammunition tán ní kí àwọn bíi mẹ́rin náà kó lọ ammunition wa tọlọ́pàá kó wọn.
àwọn tó pọnà nípa àwọn lọ bá Dáfídì jánu gbóná àwọn táwọn fúri ìwà gan nílé wọn tún fẹ́ ti àwọn ẹ̀ mọ́lẹ̀ náà. Òkè Ògùn yìí náà ni gbogbo ẹ̀ máa ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state wa. so why tí àwọn bàbá kóra wọn jọ ẹgbàgbé pé ọba ò lágbára kan agbára ń bẹ lọ́wọ́ ọba. ọba ò ní ọ̀ lágbára àwọn agbára ń bẹ lọ́wọ́ wọn let them join together and end this nonsense. ẹ ṣeun tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá ní nítorí ìjọba àsìkò àní lè tẹ̀síwájú mọ́ lónìí ó tún di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ wípé àwọn ọba ní agbára gómìnà ọjọ́ mélòó ní ó lò ọdún mẹ́jọ ni ó pẹ́ jù ọba títí láyé ni ọjọ́ kú lọ́jọ́ ìsinmi ní rìtáyámẹ́ǹtì tiwọn ẹ̀yin ọba àlú tó ẹ̀yẹ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ tó bá ta báàyàn ibi tó bá ti bá ta bá ọ níbẹ̀ ni kò ti ṣàtúnṣe ìjẹ́ tí ìgbà míì tẹ́ láǹfààní àti máa bá wa pàdé lórí ètò yìí nígbà kan náà pẹ̀lú ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá á sọ fún yín wípé ayọ̀ la fi pàdé ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ tó bá rú ọ lójú ohun tó o bá fẹ́ béèrè lọ́wọ́ wọn pé wọ́n kó bá wọn sọ ó sì dá mi lójú pé ẹni ìgbàkigbà tẹ́ ẹ bá ti pè wọ́n bàbá máa dá yín lóhùn títí ìgbà míì tá a láǹfààní àti tún pàdé ó dàbọ̀.